yóò ti àìrójútu àwọn ọmọ bàbá Ọláwùmí rójútu gbogbo ọmọ rẹ̀ kó tó lọ. ìyára kaná kúta bùtù kan nàbà tí ìdásókè àti bímọ ìdí máa kírun bá ti. karama tí mo lára bàbá Ọláwùmí ni pé ọmọ tí ń sí lọ́wọ́ kí bàbá tó kú bí bàbá tí ń kú ó sì ti dàbá. ìyára kaná kú tẹ̀wọ́bùtù kan nàbà tí. gbogbo àwọn ọmọ Ọláwùmí ẹ̀wọ̀n kan bíbí inú ni ń sọ wò àti dọ́dọ̀ ẹ̀yàn ọmọ Kéwù. tẹ̀wọ́bùtù kan nàbà tí. bẹ́ẹ̀ ọmọ Kéwù kò síbẹ̀ sílé wọ́n da tó bẹ́ẹ̀ bá rọ́ máa fà yín kọ́ yanjú ẹ̀ ní jòkótì. tẹ̀wọ́bùtù kan nàbà tí. èyí tí mo rí láyé nù bọ́ máa fọ́ ọba yanjú ọmọ Kéwù ní jòkó. tẹ̀wọ́bùtù kan nàbà tí. àbá wa Darul Kiram pẹ̀lú mímọ̀ tọ́lọ̀ fún àbá yìí àbá gbá máìkì mú wọ́n mú máìkì fún bàbá wọn tún mú máìkì fún ọmọ bọ́mọ ọba yanjú ni ó níbi ẹ jòkó sí. ayé farabalẹ̀ ayé aliwari mi pé mo tún mú máìkì fún ọ̀dẹ̀. bó o ní ti máa júwe pé ọmọ àfa mi ni. ẹ gbọ́. hayakumullah. àkọ́kọ́ pẹ́ tí mo bá bàbá Ọláwùmí dùn. alhamdulillah. eléyìí kú òun kí ló bí. masha Allah. ẹyọ kan eléyìí ká tó wá pé gbogbo ń tó kù. alhamdulillah. èwo la gbé sí fíìdì tí ọmọ gbá. hayakumullah. ọgbọ èwo la gbé sí fíìdì tí ọmọ gbá. hayakumullah. wọ́n bá ti di wípé ẹnìkan bá jòkó lérí àga táwọn yòókù bá ti ń fa aláṣọ wọn ò má gbánu wọn kálukú náà bá má gbá wọn kálukú ọwọ́ àdùn wọn ti gbà ọmọ gbà mí eléyìí ọgbà lọ eléyìí ó mú yìí wọn wá kó gbogbo oríire wọn wá òun lọ fà á tẹ ẹbí ní gbogbo ọmọ bàbá Ọláwùmí tọ́jú kò yìí. ìyáálé akálákù tẹ́bùtù kan nàbà tí bẹ́ẹ̀ sókè àti bímọ ìdí máa kírun máa ti. gbogbo ẹni tí bá ti wí pé àlérí àga bàbá òun ga mo ti fẹ́ máa sọ̀rọ̀ ojú ń kàwọn kẹ́ni tí ń bẹ lérí àga ó tètè kú ọmọ ẹ̀ ọ̀yà máa lọ ni. fàkẹ́ ìfọ̀tẹ́gùn nù ilé abiná ìkẹyìrá. ibi tó wọ àwọn wọn náà rí pé kò yanjú bíi ti bàbá rẹ. ilé abiná ìkẹyìrá. wọn náà gbìyànjú ó ṣe wàhálà tí bàbá tó bí ọ ṣe kí wọn náà lè rí ibi tí rí. abiná ìkẹyìrá. ẹnìkan ní jòkó lérí àgọ́ ọba gbogbo ayé àlífẹ́ yọ kan náà ní máa bẹ. àmọ́ bí gbogbo nkálukú náà bá wa tó tóra wọn tọ́ tó nkálukú náà bá gbìyànjú yọ wá di khulafawu lágẹ̀yọ̀ kan. amẹ́nìkan ní ojúkú bẹ̀. ẹ wọ nǹkan ẹ wà fáwa yìí wọ́n lè kó azinkiti wọ́n lè tó ń kó àwọn èèyàn lọ Mọ́kà bàbá tó bí yóò kó èèyàn lọ Mọ́kà oríire ni fún yín. alhamdulillah. ẹ̀yin tó fẹ́ nù. ìyáálé àkàlà. bàbá wa Sheikh Abdul Latif Ọláwùmí bàbá ní bẹ́sẹ̀ ẹ̀wọ̀n gan. bàbá tí ń gbàwé kí ó rù. bàbá kí ló pé. bàbá tí ń gbàwé kí ó rù. ẹ wù wọn. aṣọ bọ̀yì. tẹ́lẹ̀ yóò ṣe pè lọ́mọ bàbá Ọláwùmí. ìyáálé àkàlà ń kọ́. ẹ wá wo oríire tọ́lọ̀ ń ṣe fáwọn tó bí ẹ̀yin bàbá tó bí yín làwa náà tó ń pera wa mọ̀ wọ̀nyí. tẹ̀wọ́n bùtù kan nàbà tí bẹ́ẹ̀ sọ́kì àti bímọ ìdí máa kírun máa ti. ẹlòmíràn máa kórìíre ni fún òun kó máa pera wọn káwọn èèyàn máa pera lọ́mọ bàbá rẹ̀. Masha Allah. oríire ni fún bàbá òun bí bàbá òun bá ba nǹkan jẹ́ lánàá níta ní ó pèrè lọ́bẹ̀. Illallah. gbogbo wọn wá ń pera wọn ní ọmọ Ọláwùmí èmi náà wá ń pera mi lọ́mọ bàbá Lágége. Alhamdulillah. àwọn yẹn wá ń lè bá bàbá mòdìrú pé ó ti ní ma bàbá rẹ̀ ọmọ yín náà ọmọ bàbá Lágége gbogbo yín náà wọn bá kára sọ. فكيف تظن بالله خيرا إذا نشأوا بإذن السافلات هي الأخلاق نباتي ìwà dáadáa tambutu bin nabat kan nabat ìmọ̀ àwọn hù bí ìgbà tí èèyàn gbé oko ni nígbà tá a gbin ọkà bàbá bá gbin àgbàdo. ìdá sùkìyàt. ìwọ ọmọ ìyẹwà bàbá hù lára ọmọ. ìdá sùkìyàt bí má ìlú màkùmá. wọ́n wáyé pé omi tó fi fún oko ni omi tí ń bù sí omi tó dáa ni omi ìdùnnú ni omi eríire ni ẹ ń tú omi tó dáa sára ọmọ ọlọ́mọ omi wọn wà jáde yọ wà hù lára ọmọ yìí omi tí bàbá yín tú sára ọmọ ọlọ́mọ lọ jáde lára kí. alhamdulillah. òun lẹbi lè jòkó lẹ fíìt ní jòkó ẹ fíìt lọ́rọ̀
gbadé ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan làákàyè mi ti sọnù bàbá àtàná gangan rè. Allahu Akbar. bàbá àtàná gangan ìwọ tó bá bàbá àtàná ṣe sóòrí ni. Alhamdulillah. àbò òsì ń bẹ̀ ń gbà náà. Hayyakumullah. ṣé o já ní bí bàbá àtàná ti ṣe gan ni. Masha Allah. tọrọ tójú tọrọ tóhùn tákì. Masha Allah. àbáyé kọjá ẹni tí òwìwí kan ọ̀ràn júmọ́ àbí tí ó dẹ́rù bá. Akramakumullah. wọn ò dẹ́rù bá bàbá tó bí yín bàbá dẹ́rù bẹ̀yìn ọmọ ni wọ́n ti bà nǹkan jẹ́ mọ́ yín lọ́wọ́. Subhanallah. bàbá yín ló bomi sí oko lánàá lọ́wọ́ mú ẹ̀yin jáde lónìí. Alhamdulillah. Alhamdulillah. gbogbo wọn tó bá fẹ́ lẹ́yìn ní wọn tó bá jẹ́ àfa tọmọ ọlọ́mọ ni o tún ṣe má pọ̀ ọmọ tún tọmọ rẹ ṣe mo fẹ́ máa tọ́jú ọmọ mi má tọ́jú ọmọ rẹ tọ́jú ọmọ ọlọ́mọ torí gbogbo àwọn tó bá sọ dògbò tó sọ dèèyàn ọlọ́wọ́n máa gba kọmíṣán kọ̀ọ̀kan lára wọn kálukú wọn gbogbo wọn ni wọ́n dá ìtọ́jú ìtọ́jú tó kálukú bá dá ní ọba tí wàá lọ tán ni wọ́n wà kú fọmọ rẹ gbogbo àwọn tí baba yín kọ́ ń kéwú tí wọ́n dèèyàn kọmíṣán kọ̀ọ̀kan tó yẹ kó kálukú ọ̀dà lọ́wọ́n gbàjọ ló fi sẹ́yìn díbẹ̀ tí dà yìí. báwo ni wọ́n ti fẹ́ kí ọmọ rẹ ó dèèyàn ọbẹ̀ kọ́ ọmọ rẹ ó farabalẹ̀ ọbẹ̀ kọ́ ọmọ tiẹ̀ nù lógbà ìwọ lógbà ládàá ọbẹ̀ kọ́ ọmọ rẹ ó lógbà lónìí. baba Ọláwùmí irú tọrọ ń ṣe fún yín o ọwọ́n o àlífà mélòó lọ yanjú gidi yìí. Hayyakumullah. ó jẹ́ àlífà kò sí ní tó di orí bẹ́ẹ̀ ìhà tí bàbá tóbi yín kọ sáàfà wọn Ọlọ́run fi sẹ́yìn tiwọn náà báyìí ọwọ́ ajá pé àtọmọkùnrin àtobìnrin Ọláwùmí kò sí ẹyọ kan tó yàyàkuyà nínú gbogbo ọmọ tí wọ́n bí. Alhamdulillah. mélòó làwọn ọmọ bàbá mélòó ni wọ́n. 66. 66 wọ́n tọ́ sí. Hayyakumullah. bí bàbá tó ń bímọ Ọlọ́run ni. Ọlọ́run yára yín pẹ́sà. ẹ̀ǹtẹ̀ méjì ó dín ní ogún kéwọn bí ọmọ méjìdínlógún gbogbo wọn sì dèèyàn wọn yìí ṣe pè lọ́mọ kọ́mọ sí àṣàdà nínú wọn ẹni ó bí mẹ́ta gan kò tí ì rèrè rẹ̀ jẹ ẹ wo bàbá Ọláwùmí sí ń dèrè ọmọ lẹ́yìn ìwọ lọ́ta. ìjọba àdìbà ni kì í ṣe wọ́n fún mi. farabalẹ̀ gbogbo wọn tó dájú kọ mùdírù tí kéwu ṣe àdámọ̀ ń bẹ lára rẹ̀ tọ́wá lọ́mọ ṣe ká ádámọ̀ ò ní ríru tó dájú kọ wọn pẹ̀lú àbúrú irú tọ́lọ̀ ń ṣe fọ́láwùmí kò lè ṣe fún ọ wọn náà ti mọ̀ pé ò lè ṣe tọ́lọ̀ mọ̀ pé lójú ayé rẹ ni àwọn ọmọ rẹ ti ń ráre àwọn ọmọ rẹ ò lè máa lọ fún ọgbà yìí aṣọ yìí bọ́ lára tiẹ̀ ó ti bọ́ lára àwọn ọmọ rẹ náà bó tó lọ ojú rẹ ọ̀dà ẹ̀yìn rẹ ò lè dà tí bàbá Ọláwùmí rè. alhamdulillah. iyal akhlaqu. iyal akhlaqu tabutu kanabati. iza tukiyat bima yulmakimati. fakayfa tazunnu bil abidai khayra imam. Ọlọ́run jọ dá mọ́. bihibni safilati. ọbẹ̀ kọ́ máa rí ọ̀gá kó dépò gíga àwọn oko tó yẹ kó gbomi sí kún ó hù ọ̀tẹ́ sáwọn ọmọ ọlọ́mọ la ọ̀tẹ́ ń tọ́ da sí wọn la àbá mi ń tẹ́ sọ́mọ kéwù rẹ̀ la ọ̀tẹ́ ń tọ́ da bàbá Ọláwùmí tẹ̀ da. alhamdulillah. bá a bá ti yọ ọwọ́ mọ́ríkàsì lágége ni. headquarter. lẹ́kùn níyà yìí ní family house bá a bá ti yọ ọwọ́ rẹ̀ bàbá lórílẹ̀ ló kù. Hayyakumullah. Haqiqa. bàbá lórílẹ̀ Darul Irshad wal Isa'ad. Mọ̀lánà ṣé Ádámù lọ sọ ṣé Ádámù ló sọ okùn ni ìjọ ọmọ gbọ́ ni bọ́yá dọ̀ífù ni bí sọ̀híhù ni ó ti yé báwọn àmọ́ bá yẹ kọ́ bá tiẹ̀ dọ̀ífù ògèdè pààfà láfi ròyìn sọ́mọ kéwù ẹ̀ sọ ní sọ̀híhù ẹ̀ gbọ́dọ̀ dọ̀ áfà rẹ̀ wọ́n ní bàbá náà wọ́n ní àkọ́kọ́ Darul Isa'ad wal Irshad ni wọ́n kọ́ sọ wọ́n lè fún sí Ádámù ní a kò bá dá akọ́kọ́ ti Irshadu ṣáájú kótó de Isa'ad báwọn yẹn bá mọ̀nà lára rẹ̀ wọ́n sòrí rẹ̀ bàbá náà wá gbé sí Darul Irshad wal Isa'ad tọ́ wọ́n ní hadisun sahih. fakayfa tadunnu bil abina'i khayran ma nasha'u bi'idni safilati. èyí náà tó wa. alhamdulillah. bàbá wa ní Darul Falah. yamallahu hayatahu. inú lè kéwú tó jẹ́
bí ká máa pé wọ́n share àwọn adé máa ń pé ẹ like and share ẹ wo ilé kéwú tó share lára Markaz wọ́n like wọ́n dẹ̀ share rẹ̀ wọ́n like wọ́n dẹ̀ share rẹ̀ ẹ wo iye wọ́n tún á comment ẹ wá wo iye Wasi tí Markaz ní. Alhamdulillah. ilé kéwú ló nírú ẹ ilé kéwú ló ní ẹ̀ka tó tó Markaz láyé náà ẹ wo iye ọmọ tí wọ́n já kú lára Markaz ẹ wo iye ọmọ tí Markaz ti wọ́n dissolve wọ́n kéwú tán wọ́n mú mi tán wọ́n làwọn bá Markaz ṣe ma àwọn tó wọn láwọn ń lọ kíní kan sunna àwọn ya tiwọn èyí tí ọlọ sunna tó lóun fẹ́ pa ilé kéwú àfa àwọn rẹkítù òun ti dìde òun ya tiẹ̀ ẹ wá wo iye ẹ̀ka tó ya Daaru sì gbó digbí bí kò òun ò ní lọ. Masha Allah. Daarul Falahi náà gbó digbí ó lóun ò ní lọ. Masha Allah. èwo ló tó pè é èwo ló wà baba Nurul Islam baba Sheikh Daoud àwọn náà dúró digbí wọn làwọn ò ní lọ àtàwọn míì náà tí wọn náà bá tún mọ o ti àwọn míì tó ọba tún ṣe kí ni tó ọba tún mọ ọba yẹn bá àfa rẹ náà bá jẹ́ ni tó introduce iṣẹ́ Adama fún yín dáadáa lẹ́ẹ̀ma àwọn ẹgbẹ́ àfa yín bá jẹ́ ni tí o introduce àfa rẹ dáadáa fún yín yọkù ńbẹ nígbà tó wá yọkù ńbẹ tẹ́lẹ̀ kéwù yín hàn mọ́ ẹ wo iye ògo tí Daaru àfa ẹ̀bùn Olúwapọ̀ àrírí tó kún yà yín nìyí bọ́jú eré rẹ ti kéré o engine ti ń bẹ lára rẹ wàláhì olójúlé kéwú tó nírú ẹ. bẹ́ẹ̀ ni wọ́n bá sì fẹ́ já mi gbé àwọn àgbà àwọn mùdárísù àkọ́kọ́ lé kéwú rẹ gbé jáde káwá gbé ẹ̀bùn Olúwapọ̀ sẹ́gbẹ̀rẹ̀. ọkà tójú ti mùdárísù yín. ìbá sókè àti bímọ bàbá wa kò sí bí èèyàn ti lè wórí lónìí gbogbo bí tó bá wò lè lọ láyé kó lọ Cairo kó lọ Saudi kó lọ Mali gbogbo bí wọ́n bá wò ti lọ lè kéwù bí wọ́n ti máa ké tó bá wá darí àsáàsù ní ti ń bẹ lára rẹ̀ wọn kó wá lóun ọjọ́ máa kéwù sí Adama ma kò sí tó bá sọ̀rọ̀ yóò rùn lára rẹ̀ kọ́dà kó jẹ́ Salafi àti Salafi 98 àti 77 àti nìkan gbogbo tó bá wọlé jẹ bàbá yẹ pé kéwu Adama lọ bá kéko tó lọ tó ọba darí ọba kí nǹkan mi wá bọ́ ọba ti ń ké bàbá jẹ́rìí mímbà rí kọ́ ọba jẹnu halkọ yóò máa hàn yóò pé ọmọ ẹ̀rọ kí Markaz ń rùn lára eléyìí yóò máa rùn wọ́n á wọ pé èé ṣe táwọn èèyàn kéwu Sheikh Adama tí wọ́n sì yà ìmúre ọ̀kan nú àwọn olórin tí kọrin Amiru Shuara Fuji fi biladi Yorùbá Saheed Osupa ni. Adamallahu hayatahu. èyí tó ní dáwọ́ ti nù. King of music. Amiru Shuara Al-Qamari Amiru Shuara fi biladi Yorùbá Al-Qamari. Yasir Eid Al-Qamari. wí máa wí ni o tó ń lọ bòmí nù. ìgbà tí ń kọrin kan bọ̀ wá ìgbà tí ń ronú wá já sórí ẹ̀ kan ó ti kọ́ pẹ́. ó máa fi ṣe wá sí fún Forin Saheed Osupa ní fi iná sí i àwọn tí wọ́n kéwù sí Adama tí wọ́n fẹ́ yọra wọn kó nu ọmọ Markaz. ìgbà tí ń bá orin náà bọ̀ ẹ ti máa. ó nílé ayé ta wà yìí sẹ́ ohun abáṣe làbọ̀ wá bá o bonila oko ló la máa ìtàkùn ló la ló kọ́ la kò lè parẹ́ olóye. Òṣùpá lọ́kọ́ kò sí orin tá a lè fi mú wọ́n bá mú orin Lárúbáwá nù ẹ̀jẹ̀ amú ti Yorùbá náà tó bá dáa tó ṣe é mú hújà wa nígbà tí n rí i ti fi ṣe hújà nù ti Lárúbáwá wọn á mú tó Òṣùpá ọmọ Yorùbá sì ni bilizani bilizani káwé yìí. Òṣùpá ní ilé ayé tá a wà yìí ó ní gbogbo ń tá a bá ṣe ó ní nàní ọ̀làbọ̀ Saheed Òṣùpá ló wí bẹ́ẹ̀ ó ní àmọ́ ẹ lọ lè má o ẹ̀yin tẹ́ ẹ bá kéwú Markaz tẹ́lẹ̀ fẹ́ yọra yín kù nù ọmọ Markaz abẹ́ ńlẹ̀ kò síbẹ̀ kọ́ bàjẹ́ bí onílà ọba kí olólà má ẹni wọ́n kọlà fún tọ́wọ́ dàgbà tó lóun ò ní kí ọmọ bàbá olólà ìtàn pé bàbá rẹ̀ lọ́kọlà abẹ́ rẹ̀ òun ò ní parí.
gbogbo ẹ̀yin tẹ́ Kewu Markaz ẹ̀yin lọ Osupa ń bá wò lánàá tẹ́ wá lẹ́yìn ní kí ọmọ bàbá tó bá yín kọlà ìtàn pé ṣé Ádámà lọ kọlà yín lọ dábẹ́ yín níjọ́ tí bàbá tó bí ń bẹnu létí ò lè wò ó ń jọ náà ìtàn wọn ò ní parí inú àwọn tí ọ̀wá sọ pé àwọn ò ní kí olóòlà àtàná àwọn ò sì ní bá ọmọ olóòlà ṣe inú àwọn tó dúró pé a sì máa bẹ pẹ̀lú ẹ̀ ní bàbá Ọláwùmí yìí bàbá tó bí yín náà ń ṣàdúrà fún yín bí wọ́n wà gbogbo ẹ̀yin ọmọ bàbá Ọláwùmí àtẹ̀yin ọmọ Kewu ẹ kú àdúró ti àfáàfáà yín ẹ sì kú àìfilé bàbá yín lẹ̀ èmi náà kíra mi kú oríire bẹ́ẹ̀ gbogbo ẹni ọ̀ tàpá síbẹ̀ ẹ máa retí àbọ̀ tiẹ̀ ẹ máa retí àbọ̀ tiẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ó parí Ọlọ́run ò ní jẹ́ yín náà parí foundation wa yìí Sheikh Ibrahim Ọláwùmí Islamic Foundation èyí tí ó jásí wípé ẹ̀yin náà ń wo wípé jẹ́mi náà orí nǹkan ṣe láyé bàbá tó bí yín rí ṣe jẹ́ kí ti bàbá yín ó bàjẹ́ ẹ̀yin náà wá fẹ́ ṣe kan kò sí ní tán foundation ibi wọ́n ti ṣàánú àwọn èèyàn ni wọ́n gbé kalẹ̀ fáànù ni gbogbo èyí tẹ́yìn náà ń ṣe yìí oore ni Ọlọ́run jẹ́ àwọn ọmọ tí yín náà jẹ́ ẹsẹ̀ ámìlẹ̀ kan náà eléyìí ó jẹ́ fáìlì kan sọ́fọ́hà kan nínú sọ́fọ́hà mẹ́ta sọ́fọ́hà ẹlẹ́ẹ̀kejì òun nafsul mawdu' bàbá Ọláwùmí ní sọ̀rọ̀ nípa alamatu ghadabillahi ala al-abd pé báwo ni àti màkọ́lọ̀ ń bínú sí lágbájá bó láti mọ̀ pé alágbájá wọn Ọlọ́run ń bínú sí àpẹẹrẹ wo láàrí lára ẹ̀ tàbí mọ̀ pé Ọlọ́run ń bínú sí. mo wá wo mawdu' yìí mo wá rí pé mawdu' kan tọ́fẹ̀ ni mo kàn fẹ́ ká lẹ́nu kò díẹ̀ torí àsìkò láti bọ́ síbi ẹlẹ́ẹ̀kẹta àkọ́kọ́ tí ó jẹ́ òun ni wàá nu al-mawdu' òun ni wípé alama ghadabillahi ala al-abdi òun náà ní tarku ibadatihi njọ́ tí yẹn bá ti fi ìbádà alẹ̀ wọ́n bá ti lóun ò sìn Ọlọ́run mọ́ gbogbo yòókù ń bẹ lábẹ́ rẹ̀ ni gbogbo ntọ́ ọba wo lè pé ara ìbádà ni ó sàpamọ́ sí njọ́ tí yẹn bá ti ní òun ò sìn lọ́hùn mọ́ àpẹẹrẹ ìbínú Ọlọ́run ti sọ̀kalẹ̀ sí i. náà àwọn oní mímà wọ́n pín ìbádà sí méjì al-ibadatu al-amma wal-ibadatu al-khassa al-ubudiyyatu al-amma wal-ubudiyyatu al-khassa gbogbo ayé pátá àti èèyàn àtàlejànú gbogbo ẹrú Ọlọ́run ni wá. ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀dá tí ń bẹ láyé alẹ́yàrá wa sóríṣiríṣi àtẹlẹ́bọ àtolóró àtolóòṣà àtẹlẹ́gún àtonígun àti bàbá oníṣàngó àtọlọ́ya àtàfà àti pásítọ̀ gbogbo wa pátá Ọlọ́run kan ṣoṣo náà là ń sìn àmọ́ mo ti fàmọ́ òun sí torí olùsí ni yóò gé nísìnyí òun yóò wá sáré máa gbé tọ Jakmal àti Túndé ó tó lọ́wọ́ kan náà làwọn ẹláwọ̀ ń sìn òun ńgbà ẹ̀ kó kùnú ni tọ́ba ti wá fẹ́ gé ìhun àmọ́tọ́ tẹ̀lé òun ó gé bí ọba sì gé ẹ̀ máa fẹ́ máa ń sẹ́sì. àmọ́tọ́ wa ń bẹ́ẹ̀ ni yọ máa wá jáde nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ báwo ló ti jẹ́ pé gbogbo ayé pátá atẹni tí ń fẹ́rí kalẹ̀ fún ọ̀sà atẹni tí ń fẹ́rí kalẹ̀ fún kínní ọba kan yìí náà gbogbo wa ń pè é èyí ṣe táwọn kan fi wọ náà táwọn kan wà lìjẹ́ náà mo wá fẹ́ lọ́nu ibẹ̀ lọ́wọ́ ayọ́ sí méjì pé al-ubudiyyatul amma wal-ubudiyyatul khassa èyí tí ń jẹ́ al-ubudiyyatul amma ìbádà tó pa gbogbo wa pọ̀ tó fi jẹ́ pé òun nìkan là ń sìn òun láyà tí ń pé in kullu ma fi samawati wal ardi
إلا آتي الرحمن عبدا إن كل ما في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا أبي بانوايا وما يبولا تنسباي إن كل ما في السماوات والأرض إلا آتي الرحمن عبدا barabalẹ̀ ilé ike wọlá omi la wa wèé ní àti rahamana náà ọlọ dúró ní sùúrù mo ti sọ fún ọjọ́ ní ìwé pé wọ́n kírètì náà wù kì í sọ ọlọ́run ló ní náà wù ọlọ́run kò ní sọ́ọ̀fù òun lọ fà tẹ́ fi máa rí àwọn awọ́sẹ̀lì mi àwọn kan ní báyìí ni àwọn kan ní báyìí ni òun ló fi lọ bá àwọn àmọ́ ní awúfà bí máa áhàdà àlẹ́ yìí lọ ebi àlẹ́ yìí lọ yẹ ọ jẹ èyí tó wáyé gbé sí yìí o ilé kéwù la wà. والأرض إلا آتي الرحمن عبدا àti wọ́n máa jẹ́ fáyìlì bí máa ń sì láti al-fi'l ayé bẹ́ẹ̀ kọ́ ni ya'mal 'amal al-fi'l yóò máa ṣiṣẹ́ fíìlì gbogbo ntí ń bẹ lókè àti ntí ń bẹ ńlẹ̀ àti rahman abuda gbogbo wọn dọdọ Ọlọ́run tó bá dà kíyàmà lẹ́ni tó sin Ọlọ́run barabalẹ̀ Ọlọ́run ni gbogbo kálukú ọdẹwájú rẹ̀ tó kó òun sìn làkọ́dí àhàsọ́ha لقد أحصاهم وعدهم عدا àhàsọ́hùn gbogbo wọn kò sí àtẹ̀yìn tí ń bẹ kọ̀rọ̀ àtẹ̀yìn tí ń bẹ gbangba Ọlọ́run ni gbogbo ọwọ́ mi Ọlọ́run wà wa'addahum 'adda bí gbogbo ayé ṣe pọ̀ yìí àti gbogbo ńtọ́ dá bó ṣe pọ̀ tó yìí tí àwọn ọmọ nǹkan ara wa tá a ṣe sẹ́ńsọ̀ tá a mọ iye ara wa wa'addahum 'adda Ọlọ́run ti sẹ́ńsọ̀ gbogbo wa kò sẹ́yìn ọ̀kan tó pamọ́ fún. وكلهم آتي يوم القيامة فردا wa kulluhum gbogbo ẹ̀dá آتي يوم القيامة فردا Ọlọ́run ò ní yanjú ọ̀rọ̀ jàmá ọ̀kọ̀ọ̀kan ní ọmọ yẹn wa ó ti yé báwọn ònkálùkù wa yanjú tu alẹ́ ọ̀kọ̀ọ̀kan ni àmọ́ gbogbo ẹ̀ ní òní pẹ́ al-ubudiyyatul 'amma òun kò sí ẹni tí ó déwájú Ọlọ́run bàbá ń sàn gbọ́dọ̀ bá dal kìyàmà yóò dé kó òun sin lọ́wọ́ nítorí ní tí ó gbé wá nànú pépà rẹ̀ tí ó bá kó wá yóò gbé wá pẹ̀tọ̀ Ọlọ́run rìsọ́ọ̀tì mi ni ayé tí mo lọ rí o Ọlọ́run ni ó ṣẹ̀ṣẹ̀ wá yọ èyí tó jẹ́ tiẹ̀ gbọ́ òun ẹni pé mo ti fi àmọ́ ṣáájú Ọlọ́run ni ó wá yọ ìbáàdà tiẹ̀ gan sẹ́rí ìbáàdà tí mo wí àkọ́kọ́ òun èyí táyà yìí ń sọ òun al-ibadatul qahariyya ni o ti kò sí túláàsì tó bá ti pé ìwọ Ṣàngó Ọbàtálá bẹ́ẹ̀ ni Ṣàngó ọmọ sọ fọlọ́n pé ìwọ náà ni wọ́n ń pè kìí ṣe ni o. Allahu akbar. tọrọ òun náà mà wípé Ọlọ́run tó dá sánmà dá ilẹ̀ lòun fẹ́ sìn kí ló gbé dọ́dọ̀ Ṣàngó àtọ́ya kí ló gbé débẹ̀ wàlà ń sa'altahum bọ́bá wa lọ lè bá ń di ó sàbí di Ṣàngó ọwọ́ àti pé abọ́ rẹ̀ wọ́n fẹ́ bí ń béèrè ni ó ní nà talẹ́ni tó dá sánmà wàlà àrùdọ̀ talẹ́ni tó dálẹ̀ lákùnúnà Allah. wọ́n ẹsẹ̀ kó ń di Ṣàngó ni àti di ẹbọ o bàbá ń dá sánmà àti lónìí Elédùmarè ni yóò wí bẹ́ẹ̀ kò ní sọ pé Ṣàngó ló dá kò sẹ́lẹ̀bọ tí ń sọ wípé ó sàwọn ló dá sánmà àti lẹ̀ wọ́n dá padà pé Allah náà ń pè ní Olódùmarè àyíkú náà máa ń pè Elédùà ló dá o ti yé báwọn ọba tẹ́lẹ̀ rẹ wọ́n mọ àwọn náà ní bí wọ́n ti kì tọ́ba bí wọ́n bẹ́ẹ̀ nso. أفرأيتم ما تدعون من دون الله. ayé àtẹ̀wọ́n náà nàbí ọ wà bí wípé أفرأيتم ما تدعون من دون الله ìdí Ṣàngó mo ti bá yín ó ní bẹ́ẹ̀ ni. إن أرادني الله بضر. bí mo ti dúró yìí bọ́lọ̀ ń bá ní kí aburú kan ó ṣe mí àbó ṣe ìwọ tó ń sìn. هل هن كاشفات ضره. ìjẹ́ Ṣàngó tẹ̀ ń sìn ẹ̀jọ́ lè mú aburú lọ́wọ́ kọ́ mọ̀ sí yín. أو أرادني برحمة. àbọ̀lọ̀ ń fẹ́ ṣàánú yín.
هل هن ممسكات رحمته ǹjọ́ lè dúró pé káànú wọn má dọ́dọ̀ yín. قل tó bá wa dákẹ́ kò ní rí nǹkan kan wí wá dá lóhùn. حسبي الله. tó bá yẹ pé bẹ́ẹ̀ ni kò lágbára àti ká aburú kò sí lágbára àti sóre fún yín a jẹ́ pé hasbi Allah farabalẹ̀ ọ wà kọ́ lẹ́kọ̀ọ́ wípé hasbi Allah ọba tí ẹ wílẹ̀ kan tẹ pèlè Olódùmarè ni tí ń bẹ lókè ń tọ́ da eléyìí èyí ò tún fún èmi kí n máa sìn nígbà tẹ ẹ ti rẹ́sì fọ ni a gbọ́dọ̀ dọ́dún eléyìí má eléyìí sọ̀nà gbà wọn wá sí wá sí. حسبي الله عليه يتوكل المتوكلون. òun ni kí gbogbo ẹni wọn bá fẹ́ fara tìyàn kọ́ fara tì Ọlọ́run tọ́ba wa béèrè lọ́wọ́ wọn wípé ń bọ̀ ọ wà ní èyí tá ń sìn yìí ẹ ṣe tá a fi bá yín bẹ̀ tẹ̀ ń ṣe yóò wá dá ọ lóhùn wípé máa na àbúdò hàn kò sí ní tá ń torí ẹ̀ sin Ṣàngó Ọbàtálá Ọya illa liyuqarribuna ila Allahi zulfa. àwọn fẹ́ gba ọ̀dọ́ wọn dọ́dọ̀ Ọlọ́run tọ́dọ̀ Ọlọ́run jìnnà kátó Ọlọ́run yọ pẹ́ àmọ́ sọ orí Ṣàngó èèyàn ńlá ni púpọ̀ definitely Ṣàngó èèyàn ni Ọya èèyàn ni Ọbàtálá èèyàn ni Ògún gbogbo wọn èèyàn ni wọ́n ti kú tọ́ba ajá pé òun làwọn yìí ń gbé kalẹ̀ pé àwọn fẹ́ gbà tara rẹ̀ dọ́dọ̀ Ọlọ́run ajẹ́sí wípé a máa wò ó kí bóyá Ṣàngó bóyá Ọlọ́run ló sìn tó fi kú bóyá Ọya bóyá Ọlọ́run ló sìn tó fi kú ó lè jó oògùn tí wọ́n ní tọ́pọ̀ jù pé àtàwọn náà ń oògùn eré ibú ó lè jó oògùn ni ló jẹ́ káwọn sọ wọ́n dìdàkudà tọ́ra àwọn náà rí wípé gbogbo ń táwọn kúnlẹ̀ yìí Ọlọ́run làwọn náà ń sìn àmọ́ àwọn táwọn ń sìn wọn àwọn fẹ́ fi wọ́n súnmọ́ Ọlọ́run ni kó lè wọ́ àwọn dọ́dọ̀ Ọlọ́run wàlẹ́ àlùkò wa tẹ́ni tó kú lè wọ́ yàn dédì kan Ọlọ́run wà la ọ̀nà ìbáàdà tiẹ̀ kalẹ̀ fún wa òun ni alẹ́ ibadatul khassa Ọlọ́run ti sọ bá ti sìn lẹ́yìn ìlànà tó là fún wa kò sí ọ̀nà míì tó lè gbà sí tó bá gbé déwájú Ọlọ́run Ọlọ́run ó yọ tiẹ̀ yóò sì dà yókù lé ọlá lọ́pàá tó fi bá wa mùsùlùmí àwa la wà lójú ọ̀nà gbogbo àwọn yòókù ni Ọlọ́run náà wọn làwọn ń sìn o bẹ́ẹ̀ ni Ọlọ́run náà ni wọ́n ń sìn ń pè torí gbogbo ohun tí wọ́n ń pè ní ta ni wọ́n àmọ́ Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn èsè tí ò ní gbà torí kìí ṣe lànà tí ó là kalẹ̀ pé kó fi dọ́dọ̀ wọn ọwọ́ la ọ̀nà tá a gbà dọ́dọ̀ wọn fún rẹ̀ kalẹ̀ ìgbà tọ́lọ̀ wọn la ọ̀nà náà kalẹ̀ ọ̀nà wọn wá pín àwọn àbá pín sọ́nà mẹ́rin al-ibadatul badaniyya wal-ibadatu al-lidhaniyya wal-ibadatu al-qalbiyya wal-ibadatu al-maliyya. Hayyakumullah. mẹ́rẹ̀ẹ̀rin ni tí mẹ́rẹ̀ẹ̀rin ọba pín sára àyẹ̀yàn lè rọ́dọ̀ Ọlọ́run lọ àwọn kan ti wá já ẹyọ kan kú ń bẹ̀ wọ́n lẹ́yọ kan ni ọ̀dà mọ́ al-ibadatu al-badaniyya òun náà ní kí a fi ara sin Ọlọ́run gẹ́gẹ́ bí as-salat akírun ara láfi ṣe al-hajj alọ hajj ara láfi ṣe ayébẹ̀kọ́ asáwù asiyam àwẹ̀tá ń gbà yìí ara là á fi ń gbà ara ìbáàdà badaniyya ni èèyàn gbọ́dọ̀ sọ wípé òun ó fi ọ̀kan lẹ̀ òun ó fi ìbáàdà badaniyya lẹ̀ ó sì máa jẹ́ tọ́lọ́run àfi tí làlúrí bá kọlù ọ́ nìkan iná ló kù àmọ́kọ̀ wa máa ń mọ̀ wípé òun ọ̀fẹ́ sin lọ́hùn ni bọ́ọ̀ bá ti dúró bẹ́ẹ̀ torí lọ́ndọ̀ nǹkan mi ó ti lànà bó ti sìn fún ọ pẹ̀lú ara rẹ̀ akimi zolata tọrafẹ́yì nahari wa zulfa mina lẹ́yìn iná la hasanati yudhibuna sayyiati dhalika dhikra ajẹ́ pé irun yẹn pàápẹ́ hasanati òun ni rọ́ọ̀zùl hasanati òun lórí gbogbo ti ń jẹ́ dáadáa tọ́ba kú o ń bẹ̀ yóò kú al-ibadatu lidhaniyya al-ibada bil-lidhan wọ́n máa fi ahọ́n ṣe ìbádà inú wọn máa fi ahọ́n ṣe ìbádà inú ẹni kọ́ ọ máa ṣe tìláwà al-Qur'an
kọ́ bá jẹ́ pé inú àwẹ̀ nìkan lọ́wọ́ máa ṣe tìláwà alukurani àtọ́dún tó lọ táwọn bá ti kú bí ọ̀sẹ̀ kan ẹlẹ́mìí wà mú aṣọ kọ́lẹ̀ nínú tó máa taṣọ bomi yóò wá fún dáadáa yóò wá inú pálí yóò nù dáadáa yóò wá gbẹ gbogbo ẹ̀ ntọ́ síra tó wọ́n fi tìláwà ọdún yìí wọ́n bá ti tìláwà tó dọdún mi tìláwà tó Qur'an ìbádà ni òun ló fi sọ pé warattilil Qur'ana tartila máa tó alukurani dáadáa gbogbo ẹ̀yẹ mùsùlùmí ẹjẹ alukurani ọmọ yìí la wọ́n bá ti ń tọ́ kurani wọ́n fi ahọ́n ṣe ìbádà fọlọ́ inú ẹ̀ ní àsìkáà ìmáa ṣe Allah 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 máa pè Ọlọ́run táwọn ń tasawufu mú pẹ̀lú tẹ̀sùbá èyí wọn làwọn nǹkan fẹ́ gbà lọ́wọ́ wa wípé tẹ̀sùbá àwọn haramu ni káwájú òkú pa ń ṣe àsìkáà irú ẹ̀ ní Sheikh Mubarak anabi dẹ́n sọ lẹ́ẹ̀kan ara àwọn tí wọ́n fi ọ̀nà zikiri tí wọ́n fi wọlé Ọlọ́run wọ́n tó ṣẹ̀ṣẹ̀ jáde halwa ni àwọn tí wọ́n bá lè jòkó nulẹ̀ máa fi Ọlọ́run tí wọ́n láwọn ọ̀fẹ́ rí yẹn àwọn yóò tó ga ju àwa táwọn rìn kí lọ wọ́n ga ju wa lọ bẹ́ẹ̀ bá lè jòkó nulẹ̀ gbé yẹn bẹ́ẹ̀ rẹ́ nìkankan ẹ máa gbá àwọn tí ó fún lówó gan kò fẹ́ rí wọn ọ̀rẹ́ níbọ̀dì má wọn wà tọ́lọ́ nìkan ló jòkó àwa sì ń dẹdẹ kí gbogbo ẹ̀ lánàá káàkiri inú àwẹ̀ yìí ní sí àwọn mí bẹ́tọ̀ yẹ pé ó dìgbà Ramadan ọdún bá kàárọ̀ kó tó jáde àwọn olè ṣe yìí òní sìn torí wípé àwọn tó jòkó lé àwọn tí rìn kí gan wọn èrí tí wọn gbà lérí rìn ká tó fẹ́ ni ó jòkó nulẹ̀ ọmọ gbà kiri tọ́lá àwọn tó fẹ́ fún ọgán ìyẹn pọ̀ lẹ́nu ọ̀nà àwọn kó tó rántí rẹ̀ àkínyàn wa lè jòkó lẹ́nu ọ̀nà inú yàrá Ọlọ́run ọwọ́ jòkó ti Ọlọ́run wípé yìí máa pè ọ́ ní àtàyà tí a nílé yẹ kí títí tó fi sọ fún mi wípé ọgbà ó di méjì wàlẹ̀ ìbádàtù lọ́dà fún ọ. إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا. ẹlẹ́kọ̀ọ́ ẹ bá ń gbé títóbi fún Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. ẹlẹ́kẹ̀ẹ́ta al-ibadatu bil-qalbi. èyí ò lọ́wọ́ alágbára ibi tọ́pọ̀lọpọ̀ èèyàn ti jákù lẹ́nu. al-ibadatu bil-badan wal-ibada bil-lisan méjèèjì ni ṣé ká máa fi aláwọ̀ náà ni àsìkárù tó a máa làágùn ní sintara a máa ṣe la ilaha illallah la ilaha tá a bá ìbẹ̀rẹ̀ ní sàfà báwo ẹ ti ń gbò wáyé ẹ rí àwọn kálukú jọ máa okò kọlùkù ibi tí gbogbo wa ti jánu kò sẹ́ni tí ọ̀fẹ́ já mbẹ́ tó bá yẹ pé ìbáàdà bil-lisan àti àlẹ́ ìbáàdà bil-badan tó bá yẹ pé kọlùkù yẹn bá ṣe ìbáàdà tiẹ̀ tó pé wàláyé méjèèjì wọn yóò gbé wa gòkè àbábọ̀ ọba ti ń ṣe ìbáàdà abadan àti ìbáàdà lisan bẹ́ẹ̀ ni àlè ìbáàdà bil-qalb ìbáàdà tó qalbiyya òun ó sì máa fà ọ́ wálẹ̀ ta ló lè kírun nísìn àti wọ ahalùzúnà ẹni wọ́n jẹ́ ahalùzúnà gbogbo àná ahalùzúnà ni wà o àmọ́ pé rẹ̀ ní ahalùzúnà pé òun ní ahalùzúnà àwa ní ahalùbídíà ó pé bẹ́ẹ̀ búra oníkọ́lọ̀ wọn máa di oríire súnà àti oríire tẹ́ ń bẹ́ ń bí pọ̀ ń tẹ̀lé ànábì tọ́ba yẹ kọ́ ọba kírun rí rákà mẹ́rin rẹ tó kí o sì ro nǹkan kan nípa ọ̀rọ̀ ayé jáde lórí mídíà lálẹ́ yìí kọ́ tán kí náà máa tàn kí náà tán iná kan tán máa tàn ring light tansi rẹ àbí TikTok kọ́ wa kó kọ́ fẹ̀yìn tògiri tọ́ ọ máa ṣe òun ọ wa búra pé gbogbo òun tó ń kí láyé ó kírun mẹ́rin kó o ro nǹkan kan nípa ọ̀rọ̀ ayé torí wo lẹ lágbáwá tó o fẹ́ gbà gbogbo bí o ti wọlé wọ́n ló sì jẹ́ imam òun ló sì rò Sayyidina Umar wọ́n ní ẹ̀gúngún lẹ́sẹ̀ lọ́nà Madina wọ́n lè bá ní Muhammad wọ́n ní wọ́n sí Ọlọ́run Umar wọ́n ṣe láńkáláńká pẹ̀lú ẹ̀gún ni àwọn ọmọdé wa fẹ́ bá yọ kọgbà torí pé kíní òun kan la ó jóra òní ó lè gbẹ́sẹ̀ lẹ̀ àwọn ìyàwó fẹ́ yọ àwọn ọ̀rẹ́ fẹ́ yọ
wọ́n á lè bá nàbí pé wà nàbí Umaru ń kíbo sí ìrora ẹ̀gúngún lẹ́sẹ̀ a sì fẹ́ bá a yọ kò sì gbà ń sì ń jẹ̀rora ànábì ni àmọ́ màá ibi Umaru ní oníbẹ̀ ni ó ní kò lè gbà ó lójo díẹ̀ àmọ́ ó ti lójo tó ní ọkàn rẹ̀ ò lójo sọ́lọ́ ọkàn rẹ̀ strongi àsìkò wọ́n la wà yí wọ́n la àyílà ẹja àti káyílà tán wọ́n ní ẹja làásán yóò dé tọ́ba ti wà ń bí ó ferí kanlẹ̀ ẹgbà ẹsẹ̀ rẹ̀ mú ẹ bá yọ ẹni pé kò ní ké. sẹ́nígbà tí wọ́n dérí irun tó ferí kanlẹ̀ ẹnì kàkà gba wọ́n ti ń sọ ẹni wọn bá wọn kírun òun fẹ́ yọ ẹ̀gún lẹ́nu gbọ́ ferí kanlẹ̀ ọgbà ẹsẹ̀ mú títí tó fi yẹ ọ̀gún Saheed náà wọ́n rọ̀ mọ̀ pé ẹnìkan gbà wọn lẹ́sẹ̀ mú. ìkọlù máa fi samawati wal ardi àti ramani abidá. ẹ bí àwọn èèyàn wa sára wọn jọ àdá ìwọ tó gbélé láàlú lónà ta lọ jọ. ìjẹ́ wọ́n lè ṣe bẹ́ẹ̀ ìjẹ́ ìgò lè gún ẹ ó lè gún ọ lẹ́sẹ̀ wọ́n máa kírun lọ́wọ́ kó gba ẹsẹ̀ rẹ fún kó wọ́n yọ tó ní ṣe yé kó bá ma wípé ọkàn rẹ ò dúró irọ́ lọ ń pa a gbọ́dọ̀ ní alẹ́ ìbáàdà bẹ̀ kọ́lì òun ni ó bí alẹ́ khushur wal khudur wà kíni wal khawf min Allah kama bẹ̀rù Ọlọ́run bọ́ ọ bá fi ọkàn rẹ ṣe ìbáàdà ò ní ro kọ́ bàjẹ́ fọmọ ọlọ́mọ bàbá Ọláwùmí ọkàn ni wọ́n fi ṣe ìbáàdà ni wọ́n fi tún tọmọ ọlọ́mọ sí ní gbogbo ìjókòó tí gbogbo yín jókòó yìí ẹ wá sẹ̀sán bàbá wọn Masha Allah ẹ gbàgbé olóore yín tọrọ kan bàbá wọn dáa. Alhamdulillah. àsìkò tí wọn èbírú wa yìí làwọn bàbá yìí ti ń bẹ pẹ̀lú wọn. wọn ò sì wá fi ààyè náà ẹwọ jọ́ tí bàbá ti kú nítorí máa bàbá yìí jòkó báyìí bàbá yẹn dáa. a jẹ́ pé díẹ̀ làwa tó bá inú dáadáa bàbá wọn. àwọn yìí ń fọkàn sí ṣé káyọ̀dà mọ́ náà fọkàn sí. Alhamdulillah. èyí tó wá jẹ́lẹ̀ kẹrin àwọn mùsùlùmí ibi tí ń sọ̀kalẹ̀ sí náà nù sẹ́ni gbogbo nǹkan báyìí tí ọba ti pé sára àyà min alamati ghadabillahi alayhi èyí náà tó ní àlámà ẹ fún ma bọ́lọ̀ ń bínú sílẹ̀ yìí òun náà ní ìbáàdà káfowó ṣe ìbáàdà ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ká má pé mùsùlùmí ayé lọ́dọ̀ àwọn mùsùlùmí náwó kọ́dà àwọn ilẹ̀ Haúsá ni wọ́n náwó dáadáa àmọ́ àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá eléyìí ikú lọ́pọ̀lọpọ̀ yín ibi orin lẹ ti máa náwó ẹ máa gbé béèlì jáde ẹ gbé béèlì jáde níbi Al-Qur'ani rí ẹ̀yin mùsùlùmí olówó tẹ̀ ń jọ́ máa Yorùbá ẹ di àgbákò yẹn wájú Ọlọ́run gbogbo èyí tó Ọlọ́run ṣe ní Ramadana yìí Ọlọ́run ò ní gbà Àmín. Ọlọ́run ṣe kí Ramadana ò tó dé ẹ ń fi ti orin yín sọ́dọ̀ Ọlọ́run lọ́dọọdún ẹ ń sọ di ọdọọdún sọ́dọọdún lọ́dọọdún ń fún wọn lọ́wọ́ bàbá da akọ́lọ́wọ́n dá orin tiẹ̀ náà dúró lọ́dún yìí ọ̀sọ̀rọ̀dún mi ẹ máa wá scam Ọlọ́run ẹ fẹ́ máa scam ẹ ọ wà ní inú Ramadana gbogbo orin tí yẹn bá ṣe ń bẹ òun lọ́dọọdọ Ọlọ́run jù káwé ó tó dé nítorí olórí ọ̀dọ́dọ̀ rẹ̀ Ayakumullah. àmọ́tẹ́ ẹ bá déwájú eléré ẹ̀yin olówó lẹ Yorùbá ní báwí o látọ̀dọ̀ wa lọ́hùn báwo ẹ jẹ́ ẹsẹ̀ lẹ Yorùbá àgbà ń sọ Yorùbá tá a jọ ń gbédè mi ẹ̀yin tí ń báwí nù eré ibú owó ló ní àfi kí wò ó déwájú àwọn eléré kọ́ ọ máa kó owó wọn ẹnìkan wà bọ̀ gbé pásù báyìí 1,000 bọ́dù ọmọ wa ju gbì ọmọ ju gbì ọmọ ju gbì lẹ́yìn tó jẹ́ pé bọ́ bá bàjẹ́ fún ọ lọ́la wọ́n rí ọlọ́dẹ bọ́ bá déwájú wọn tó rówó gbé kalẹ̀ lónìí wọn ò ní wù ọ mọ́ níjọ́ tó bá bàjẹ́ kì í àwọn àfà kò sí àfà ọ̀hún tẹ́nì kan máa náwó fún lónìí yóò wá dọ̀la tí gbà wọ́n wá yí padà tá a fà wọ́n padà kò ní padà wàláhì àdúró tì ọ́ abẹ́ni tó bá délé rí bú àfà àdúró tì ọ́ á máa ṣàdúrà fún ọ ni ọmọ arẹtí ká máa ṣàdúrà fún ọ inú àwẹ̀ nìkan làdúrà rẹ ọmọ á máa ṣàdúrà fún ọ ó sì lè má gbà tọrọ ṣàánú káwé ó tó dé inú àwẹ̀ ọ̀hún náà ẹ̀ tún ní ṣàánú àwọn àfà nínú ilé kẹ́ ẹ lè gbóúnjẹ wá bá wa nínú ilé náà nìkan ò ní mà àbí tẹ́ ẹ bá dẹ̀ta gbangba lẹ́sẹ̀ máa gbówó ńláńlá ẹ máa gbé kalẹ̀ àwọn Ramadan lecture tá a bá ń ṣe báyìí bẹ́ẹ̀ bá pé olówó mùsùlùmí òun ní wá
mo fẹ́ sọ ìbò kan nípa and take what for granted. You are taking us for granted. And take what for granted. You are taking us for granted. Gbogbo olówó mùsùlùmí tí ó bá ní kàkún pẹ̀lú àwọn àfáà Islam wàláyé ẹni lówó dalẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ sọ tọ́lá àwọn olówó kìrìsìtẹ́nì wọ́n mọ iye pásítọ̀ wọn. Níjẹ̀ta nìbàdàn mo wà nìbàdàn níjẹ̀ta wọ́n pè mí pẹ̀lú pásítọ̀ Àgbàlá Gabriel àti pásítọ̀ Dábírí talento fi makalẹ Dábírí náà ni Dábírí pásítọ̀ ni àmọ́ wọ́n ti parí kémi ó tó dé torí mo ní stop over díẹ̀ wọ́n ti parí wàláhi làásìm Maka mẹ́ta ni pásítọ̀ Dábírí fi kalẹ̀ nìbàdàn tolúwa ni kílókò àfáàtọ̀ ọlọ́run ní kíní kan tolúwa ni ọ̀sẹ̀ àti òtítọ́ ọnú bẹ́ẹ̀ ni sà àwọn cooperative Islamic cooperative àwọn ní kíní ó sì fún Jerusalem kan torí kírísítẹ́nì ti ń bẹ́ẹ̀ nù wọn ó fún torí wọn papọ̀ ni ó fún mùsùlùmí Maka mẹ́ta kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ àwọn ẹjọ́ rẹ̀ ó fún wọn lẹ́yìn ọ̀kan ní Jerusalem ẹ̀yọ̀ kan àfa àwọn oníwà nígbà náà kẹ́ ẹ má lọ Maka Dábírí eré àfa àwọn dàrú Maka Dábírí èyí jẹ́ ọ̀dábírí tí ń yínú mùsùlùmí sọ́nà yẹn Maka ni. àṣìkiri àwọn àlè ni wọ́n ará Maka àwọn àlè dákun farabalẹ̀ àfa olùkọ́ inú ń bí mi lọ́wọ́ ara ń kà mí. Ọlọ́run mi rọ mo ń bínú. àṣìní ìsákànnì ìmọ̀lẹ́nu wà má kíkúrò tó. àbẹ́rẹ́ àwọn olówó wa dàrú ni. fàlẹ́ yẹ́dùn bàdàlì sàní mọ́kánú. abẹ́rẹ́ nǹkan. fàlẹ́ yẹ́dùn bàdàlì sàní mọ́kánú. obìnrin tọ́ ọ náà lọ Maka obìnrin tọ́ ọ náà lọ Maka ọba àsopọ̀ tó fún ìwé Maka. ọlọ́run máa yí àlè tó ọ̀ràn Maka ìyàwó náà ọ̀ràn Maka ọkọ rẹ̀ wá ní nbọ́lọ́ ti rí ó ní kàkà bẹ́ẹ̀ ìyá ní darí wálé rẹ ni ìní sẹ́ni tó fún mi fún ọ ìwọ́n tó fún Maka ni bá ọba déwájú ọlọ́run sọ pé lálà bẹ́ẹ̀ ìka wàlásà àdé ìka. àṣìní ìsákànnì ìmọ̀kánú wà má kíkúrò tó. ó fún ìyàwó ọ̀ràn Maka wọn náà wà lọ pàdé rẹ̀ ẹ wá jọ ń sunlé kan náà. ìmọ̀kánú wà má kíkúrò tó. ọmọ àwọn tó ń sànú àwọn tó bá sùn. ọkùnrin déwájú rẹ oní kò sí. obìnrin ò tí ì béèrè tó ti kọ chẹ́ẹ̀kì fún. ẹnu olùsí ọwọ́ ara rẹ wọn náà má pébi tó ti rówó ọ̀dà àwa táàtò bọ̀ sọ fọ́lọ́ ń pé kọ́ bọ̀ fọ́ bọ́bá dálẹ̀ kìyàmá bàbá yẹn ṣe bá jẹ́ ń bẹ̀ nígbà ọlọ́run bá fẹ́ ní ọmọ àwọn náà ọ̀dà kọ mi èmi náà dára. fọlá yẹdùn bá lálẹ́ sàlẹ̀ wúkánú fọlá yẹdùn èmi náà dára. wọ́n bá tiẹ̀ wá pè mí náà tí wọ́n fi gbé tọ̀ nígbà wọn náà jẹ́ ń bí ọ̀nà owó rẹ̀ ọlọ́run níbi ó ti rówó ọ̀dà wọn ni wọn náà gbà ń bẹ̀ bàbá tiẹ̀ rojọ́ kó wá ná. àtọ́lọ́lẹ̀. kámú má fọ àtọ́lọ́lẹ̀ òwe gbàgbé ọ̀ka wò. sako wa ná asari yìí pé ọ̀sá fún wa. àyàgòmùlá. orí owó ń bi tí ọ̀dà o tún ná síbi tí ọ̀dà. wọ́n wájú mi ná. ọ̀ya àfẹ́rà. lọ́jọ́gbó pẹ̀lú ọgọ́rọ́ mi láti sínú ni. àwọn olówó mùsùlùmí ẹ̀yin sèyàn dáadáa ẹ̀ ṣàánú wa bí ẹ bá jẹ́ pé àwa àfáà náà ọlọ́ni káwa náà ọmọ sùn wàláhì aláì ẹ wò kọ́dà ọ̀rọ̀ àfáà mi ogun yọ̀ dàbí kéré zoro yìí ó ti lò wá má gbà ní ẹ wò jòkó yìí nísìn nígbà tẹ́ ń gbowó látàárọ̀ gbogbo àwọn àfáà ní ń fowó lẹ̀ àwọn olówó wa dà wọn ò ní fún wa ẹ jẹ́ àwọn ọmọ tó ń dé ó ní wàhálà dé o ìdínà dé o ìdààmú ti dé o ó sì náwó síbi ìdààmú mùsùlùmí sì yàn ó sì náwó síbi wàhálà èèyàn mélòó lọ bọ́ ọ bá fẹ́ fún èèyàn 200 tó o bá fún wọn ní 50,000 make 10 million tó o bá fún èèyàn 100 ó ṣe déédéé 5 million ó ti yé báwọn yẹn ń ká TNT àdàmọ̀ lọ́wọ́ yàtọ̀. ó ní torí tèmi lọ́dún yìí ó lóun wọ́n bọ́ àwọn èèyàn mùsùlùmí ó ní torí Jakmal ni kátó wọnú àwẹ̀ ni ó lóun máa bọ́ àwọn mùsùlùmí 150 àwọn tó padà sí wọ́n tó 300 èèyàn tó fún yíyan ká TNT fún àwọn kan tó wá ń jáde pé ńgbà náà yìí pé ẹgẹ nìkan olùsì ṣé wọ́n ní pí ọlọ́run kí ló fi hàn ọ́ wípé
kò ní ra àánú gbà lọ́dọ̀ Ọlọ́run ju ọ lọ. ó ti yé ó ṣe àwọn mùsùlùmí ò ní ṣe yín o. ayakumullah. bí à ń kíra ìṣàkóló kan ó tún wá ṣe fídíò gbogbo kánú àwọn ìyá wọn máa wá láàgùn yọ̀bọ̀ wọn máa wá jà sí ìṣàkóló kan. ẹ̀yin mùsùlùmí ọ̀rọ̀ yìí ń bọ̀ wá bẹ́ẹ̀ ní gílókù ẹ̀ lọ́la. ìlàró. ń bọ̀ wá bẹ́ẹ̀ pákéjì tí mo nífẹ̀ẹ́ yẹn olówó mùsùlùmí aláì ọba dọdún tí ń bọ̀ omi ò ní lè gbówó jáde nínú yín toró tẹ̀ ń ná ẹ̀yin náà máa kọ́ lọ́hùn òní kì í fẹ́ ṣe wọn àbí kẹ́ ẹ máa ná owó wọn láwọn èèyàn ń jẹ mọ́kà náà àwọn tó máa jẹ mọ́kà àwọn tó máa jẹ mọ́kà lórí kílókọ rẹ̀ programu ó sì ní èyí wòye sóore gbogbo wọn tó ń fowó lẹ̀ fún yín ó sì ló ṣe èyí wò kí n sóore kakulu aláwò káyínà àtẹ́ná ẹ máa gbọ́ káyínà àtẹ́ná ọ̀n dangiredi mùsùlùmí ọ̀n sọ fáyé pé àwọn mùsùlùmí ọ̀ma náà àtẹ́ná wọn makulu aláwò ó ní wọn bá kakulu aláwò kó tó jẹ tọ́ba máa bọ́ bá sànú èèyàn sànú wọn má gbé àánú rẹ sóbi wípé alájì lágbájá wọn ni á fún yín maka ìyá tí ń gbálẹ̀ mọ́sálásí lè wò sùn sùkọ̀ ọ̀nà maka ọkùnrin tí ń rọmi ságé mọ́sálásí tí ó rò pé òun lè jẹ òun tiẹ̀ lè lọ mọ́kà láyé o lọ́bẹ̀ kọ́ sọ pé yọ̀ lọ mọ́kà irú àánú nù gbogbo èyí tẹ̀ ń ṣe lérí ètò prógrámù ní kò da o ó da wọn máa kí yín o àmì ẹ̀ ní wájú Ọlọ́run èmi mọ̀ sọ bẹ́ẹ̀ bọ́ ọba sì ní kóòtù ẹ̀ nítorí ọba fi ní ẹ̀gbọ́n tọ́lọ̀ ń wí ni Ọlọ́run lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. bàbá wa aláwọ̀ mi àyà ni ibi mo gbọ́ yé sí àyà ń kọ́ orú mi lójú mo wá lè fi tafsiru la àyà bil àyà mo wá wọ àyà kan fi ṣe fásàrí rẹ̀ lan tanalul birra ẹ lè rí oore lọ́dún èmi Ọlọ́run. tàbí fi kún mi máa tọ́ ẹ̀gbọ́n. àbíkẹ́ ẹ̀ ná nínú tẹ́ ẹ fẹ́ràn nínú tẹ́ ẹ fẹ́ràn Ọlọ́run ọ̀dà kò owó ọ̀yẹ́ tẹ́ ẹ fẹ́ràn jù àbíkẹ́ ẹ̀ náà ọ̀sẹ̀ ní ọ̀fẹ́ràn omi tẹ́ ẹ lè ná omi fún yàn ìyàwó rẹ̀ ọ̀sẹ̀ ní ọ̀fẹ́ràn ọmọ ẹ̀ tó lè ná ọmọ rẹ̀ fún yàn. kí ló wá di àmàkú lọ́lọ́run wí mo wá padà àbí tọ́lọ́run sọ pé wà tó hibbuna al-mala hubban jamma. ọmọ bàbá alágége. bá a ti fẹ́ràn omi tó tá a fẹ́ràn ọmọ tó Ọlọ́run ní irọ́ ní ẹ fẹ́ràn owó nífẹ̀ẹ́ tó jáàmù hubban jamma ìfẹ́ tó jáàmù. ìfẹ́ àníjàmù. àníjàmù bó o ti wá fẹ́ràn owó tó ní àfi kọ́ náà fún Ọlọ́run tọ́ba wa náà má nà ń pa má nà ń nà kárí mi náà lọ́nà tọ́lọ́run ó fi yọ́nú sí ọ. al-kalimatul akhira. ṣé ọ̀rọ̀ tí mo sọ yìí nìsín tẹ́ n bá fẹ́ gba owó nìsín ó ṣe é ṣe kẹ́rù mi ò ti bínú wọ́n má fẹ́ fún wa ní owó. I'm not sorry to say o. ó di ọmọ ní sáà. bàbá àwọn kan bá fún wa bọ́ọ̀ bá ní fún wa owó rẹ̀ sí àkùbẹ́ àmọ́ wò ní nàtòní kọ́ wa fi pilẹ̀ wípé tọ́ nígbàtà yìí sọ yìí bí mo ti ná lónìí bí ti máa ná fọ́lọ́ wọn wàláhì ó pàdé àwọn ọlọ́ bẹ́ẹ̀ mo sọ fún ọ. èyí tó gbẹ̀yìn mo fẹ́ sọ fún ẹlẹ́ẹ̀kẹta ìṣẹ́jú márùn-ún lọ́rùn gbọ́dọ̀ pẹ́ńbẹ́ etí òní jẹ́ pẹ́ńbẹ́ ni wípé wọ́n kàn fẹ́ fẹ́ lè yí roko ni wọ́n á fẹ́ máa lọ lórí ẹ̀ díẹ̀díẹ̀. kùmúlà ńláńlá bọ̀ wá. ìzálámù yẹ kún. علم لديك موثق فلا تنطق يا صاحب بك اليكون. gbogbo wọn tó o bá ti ní ìmọ̀ muwasakun ìmọ̀ táwọn èèyàn lè rí láì lè rí ìyàwó àfa àwa competent àfa àwa àlefọwọ́ àfa àwa sọ̀yà. لديك موثق فلا تنطق yá sọ́ọ̀hì dáadéka اليكون. èyí tó dáa fún wọn ni kò gbẹnu sọ̀hún bí wọn bá nímọ̀ tó yanjú nínú fámìlì rẹ̀ agége nímọ̀ tó yanjú wà. hayyakumullah. asọ̀rọ̀ kí gbogbo mímọ̀. sàádàláwù ayyamakum. bí wọn bá nímọ̀ tó yanjú nínú fámìlì tiẹ̀ gbẹnu rẹ̀ sọ̀hún má máa sọ̀rọ̀ mímọ̀ má. ẹ bá ń sọ fún mufti local government
Hayyakumullah. ẹlọ́mọ babalágége ń sọ fún ń kì í lọ mufti local government àwọn arábìtà yan mufti ilẹ̀ Yorùbá ẹni wọ́n yan mufti ilẹ̀ Yorùbá ó sì jáde ńjọ́ kejì ń sì ń tu mímọ́ ń sì ń tu ẹnu tí ń tu ni gan kọ́yẹ́kọ́ mà wípé rúmọ̀ yẹ nínú fámìlì yín rí. Hayyakumullah. wọ́n yẹ ní rúmọ̀ àwọn nínú fámìlì tiyín. ìmọ̀tọ́rọ̀ mẹ́ẹ̀sìn kéèyàn wá nígbà náà yìí mọ̀lẹ́ falaki ọ̀lọ́ mẹ́ẹ̀sìn débi inú Al-Qur'ani wọ́n ti yọ falaku. fala uqsim bimawaqi'in nujum wa innahu laqasamun law ta'lamun. mawaqi'un nujum ibùdó ọwọ́ nsàmà òdùnìyà ní Baytul Izza mawaqi'un nujum ibẹ̀ lọ́nà ń gbé Al-Qur'ani sí. Hayyakumullah. ibi tó sọ Al-Qur'ani sí ní sàmà òdùnìyà Ọlọ́run tó máa wá sọ kalẹ̀ fún wa munajjaman. Al-Qur'ani ń bẹ lọ́wọ́ àwọn safara as-safaratul al-katibun àwọn tí wọ́n mọ nǹkan kọ ọwọ́ wọn ló wà. gbogbo nǹkan yìí tá a wí ẹni tí ọba mọ̀ tí wọ́n yìí bá kéru rẹ̀ ńlé wọn tí wọ́n nílé wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ mímọ́ àbá ń sọ̀rọ̀ mufti ilẹ̀ Yorùbá kó gbé jẹ́ kó sinmi irú rẹ̀ kọ́ ni wọ́n wí. wọ́n fẹ́ fi eléyìí kì í lọ ní tí wọ́n ń ṣe ńlé bàbá tiẹ̀ àwọn wálìdù rẹ̀ àwọn fádà rẹ̀ kápẹ́ntà ni bàbá tó bí ọ. ọ̀rọ̀ parí. bẹ́ẹ̀ ni wọ́n jáde kó ní bàbá àwọn èèyàn ṣe kápẹ́ntà bàbá tó bí ọ kọ́lá bàbá rẹ̀ máa ṣe kápẹ́ntà wáyé kó yìí bí bàbá rẹ̀ bá ń ṣe bí bàbá rẹ̀ bá lóun ń ṣe jà ọ̀ lánàá káàkiri ń kan lé ni kọ̀ọ̀kan mímọ́. Hayyakumullah. kó dìnnà yìí rẹ̀ ẹni tí bàbá rẹ̀ ń kan lé ṣé ìkùrọ̀mọ́ ọmọ bàbá alágbègbè al-ashrafi as-salati gbọ́dọ̀ bí n bá rí erin náà kí bunu. fala tẹ́tìkọ̀ ya sahiba bikali. ẹ bá ń sọ fún mufti local government ẹni lé làwọn tó bí wọn kàn àwọn àtọlẹ̀dọ́lẹ̀ bàbá wọn mùdírù láti Mọ̀lánà Sheikh Adam àtàwọn tó bí àwọn tó bí wọn nípa lè kẹ̀ẹ́dógún wọn à ní nǹkan kan tí wọ́n rán lé agbógun mọ́tì ìmọ̀nìkan ni wọ́n rán bẹ́ẹ̀ wọ́n rán nǹkan kan mí bẹ́ẹ̀ òun náà ló bí Markaz. Alhamdulillah. àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ẹ sọ fún mufti local government ẹ lọ́wọ́ babalágége ń sọ fún wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ mufti ilẹ̀ Yorùbá kò lẹ́tọ̀ọ́ sí ọ torí pé ìgbìrà ni bàbá tó bí ọ kì í sọmọ Yorùbá. ẹni kọ́ jáde kó dìbọ́ngẹ̀ kó sì gbá Al-Qur'ani wá kọ́ wá ikú ra wípé bí ọba rí bẹ́ẹ̀ gbogbo orúgbọ̀n àwọn bóun bá sùn fún ọmọ bá orúgbọ̀n mọ́ láàárọ̀. ìmọ̀ ládé ìjẹ́bù wa. mo wá sàkó ìgbìrà ọmọ ìgbìrà nínú ìgbìrà débi débi. ee sọmọ Yorùbá àyèhátà n ò ní fi ìgbìrà jẹ mufti ilẹ̀ Yorùbá ó di méjì. Hayyakumullah. ẹlẹ́ẹ̀kẹta tó fi lẹ́tọ̀ọ́ sí kó jẹ mufti òun ni wípé ẹbí dáadáa ó ní ìjọ tó o ti kójọ rí ẹsẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ dèjé níjọ tó ń darí wọ́n sì máa da ìjọ rẹ̀ sì máa da kí ní wọ́n borí bí wọ́n ti dà á bò ní. ó tó obìnrin mẹ́wàá tó jáde ní kọ̀pẹ́kọ̀pẹ́ kan tẹ́lẹ̀ yìí ń sọ kó o ti nà ó lómi tọ́wọ́ kó o ti nà ó lómi eléyìí ló ti dọ́dọ̀ tòun náà eléyìí ló ti fún òun náà. nígbà bá fi ọ jẹ mufti ilẹ̀ Yorùbá báwo ló ṣe ní lálàṣẹ gbogbo obìnrin ilẹ̀ Yorùbá. èyí mú ládé ìjẹ́bù wa fàkún fọlá ya sahiba bikali yaku. ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé inú ìsírí rẹ̀ tá a gbọ́ wọ́n láti gbà tó wà ń kéke dẹ́mọ̀ pa ní bàbá rẹ̀ sàfà kámẹ́ntà ni wọ́n ní bó ti wà ń kékèké wọ́n ní bí à ń lé lẹ́kùn máa wo bèntì ń wẹ̀ léwẹ̀ bí à ń pa àṣà à ń pa kọ́kọ́ à ń pa gbogbo àwọn nǹkan kí wọn ló ti burú ngbà wọn ló ti yàyàkuyà ló ti yọ ọmọ àta ló ti yọ ọmọ bú ẹ wá dákun ẹni tí ó bá jẹ mufti ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ jẹ ọmọ bú torí gbogbo kálukú ni ọmọ kó nǹkan wá bá ọmọ wọn yẹn fọmọ àta jẹ ẹ̀yin náà wò nígbà tí yẹn wà lórí kútúbà mímbàrí ànábì yìí tó ń ṣe wèrè. sallallahu alaihi wasallam. ẹ wà ní kó wá ṣe fatiwa ilẹ̀ Yorùbá ni òní fi àáké yóò ní máa fi sa ilẹ̀ kọ̀ọ̀kan alábíà tiẹ̀ ò gbó dáadáa
wọn náà bá wojú ara rẹ olùkọ́ ọjọ́ àfa ara rẹ ọjọ́ àfa wọṣọ gidi kọsásọ gidi lọ́rùn rẹ wọ́gọ́ hands òdúnrí òdúnwò òdún pírẹsidẹ́ǹtì fáwọn haúsá ní mufti òdún gbé lọlẹ̀ lárúbáwá ẹ wá wo mufti ilẹ̀ yorùbá ti yọra bí tàyẹ. complete man. ìṣọ̀lá àbáwá ìṣọ̀lá àdókòtò mufti kún gbogbo bìláàdì yorùbá. ayakumullah. síta sọ kí wọn wọṣọ kó fìtì ẹni àbí kó jòkó kó rí gbéyàn ló jòkó yìí àbí kó wá sọ̀rọ̀ kó rí gbélé yìí kó tọ́ba nu ìmọ̀ balance kábà sọ majalu ilmi ìṣẹ́gbẹ́ rẹ̀ kábà tó wá tọ́ titọ́ la ju tìwé yọ ta ọ́ dànù wọ́n tó yẹ kí wọ́n yẹ ẹsẹ̀ sí wáyé kì ní wọ́n lẹ́ ẹsẹ̀ lọ sí wáyé kì ní. kábà wá sọ̀rọ̀ wípé àwa ṣe fàtiwá bàbá yẹn ti bẹ̀rẹ̀ fàtiwá níjọ́ tí wọ́n ti ń pera rẹ̀ bó o ti ń pera rẹ̀ local government yìí ni níjọ́ tí wọ́n ti ń pera rẹ̀ bẹ́ẹ̀ fàtiwá wo ló mú wá nílẹ̀ yìí kọ́ máa ṣe pé. ẹ̀kẹ́ ebú nìkan iná lónìí àmọ́ mufti tilẹ̀ yorùbá yìí mufti tilẹ̀ yorùbá wọn kì í búyàn mufti tilẹ̀ yorùbá kọ̀ mẹ́kẹ́ ebú ṣe yìí màlúù màánà mufti tilẹ̀ yorùbá òtún wá jọ ruwa yìí ayọ̀ pé ruwa ni èmi ti jáde èyí ti kó bọ́ pàpàpàpàpàpà àmọ́ mufti tilẹ̀ yorùbá ẹni tó yẹ kọ́ jẹ́ náà nù. ọlọ́run jáde yín bẹ́ẹ̀ sà kí lẹ́yìn wá rí sí bó ti rí. èyí tí mo wá rí sí ni pé èmi náà ni kọ́sìm. mi dájọ́ wo mi ṣe fàtiwá. àmọ́ tí mo rí sí ni pé èmi ni mo sọ wípé mufti local government ni mo ní federal ni ti èyí tí rabita yẹn ti state náà ń bẹ local government ló ń wà àmọ́ as from today as at now mo rọ̀ lóyè local government mo wá sọ di mufti community mo rọ̀ lóyè local government mo wá sọ di mufti community. gbogbo ọjọ́ tẹ ẹ bá ti rí wò tó bá ti tán kíní sí rẹ̀ lójú ẹ máa kọ́ sí pé mufti community lọ́la àwọn community àwọn tó burú àwọn wàhálà á máa pè wọ́ pé ọmọ wa fa wàhálà àmọ́ tó bá kọ̀rọ̀ mímọ́ ọgbẹ́nu dákẹ́ wọn èé kéwu yìí ó máa tiẹ̀. lágége. bó ti rí nu ọ̀rọ̀ ń bọ̀ wá mo fẹ́ yín wọn tẹ́lẹ̀ kalẹ̀. akramakumul karim. náà àwọn tí a fẹ́ gba owó lọ́wọ́ wọn kọ́sìm.